A kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wa ní àǹfààní láti tún wà lórí afẹ́fẹ́ fún ẹ̀kọ́ Bíbélì lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ìsinmi. A gbàdúrà a sì gba Ọlọ́run gbọ́ pé lónìí Ọlọ́run nínú àánú rẹ̀ yóò bùkún olúkúlùkù wa ní orúkọ Jésù. A kí ẹ̀yin bàbá àti mọ̀mọ́ wa, a kí yín káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì lórí afẹ́fẹ́. A fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn èèyàn wa nílé, bàbá wa nínú Olúwa, ẹ kí àwọn ènìyàn wa nílé. Gbogbo ẹ̀yin wa nílé, a kí yín káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì tọjọ́ òní. Àgbàdúrà ìpọ́ Ọlọ́run yóò bùkún fún yín. Orúkọ tèmi ni Reverend Kanu Babatunde Akínrìnmísí. Màmá wa, ẹ káàbọ̀ sórí afẹ́fẹ́. Ẹ ṣé atọ́kùn. A kí gbogbo wa nílé tí ẹ̀ ń gbọ́ wa. Lórúkọ Jésù, gbogbo ìpín àti ohun tí a fẹ́ kí ẹ ní àǹfààní lórí ètò yìí, Olúwa yóò fi fún yín. Orúkọ tèmi ni Mrs. Deborah Atobalo. Orúkọ tèmi náà tí mò ń ṣe atọ́kùn ẹ̀kọ́ Bíbélì yìí lónìí, òun náà ni ẹni ọ̀wọ̀ Clement Olúwaṣeun Ìdòwú. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa nínú Olúwa, ẹ gbàdúrà fún wa. Olúwa Ọlọ́run alágbára, dúpẹ́ lọ́wọ́ fún oore ọ̀fẹ́ ta ní láti nínú ẹ̀kọ́ Bíbélì tọjọ́ òní. Bá a ti ń lọ ẹ bá wa sọ̀rọ̀. Àmín. Ọ̀rọ̀ yín tá a gbọ́ ẹ fi yé wa. Àmín. Ẹ jẹ́ ó yé wa. Àmín. Kẹ́ lè kà wá yẹ fún ìjọba ọ̀run. Àmín. Orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí àsìkò ẹ̀yin èèyàn wa nílé. Àkórí ẹ̀kọ́ tí a ti ń gbé yẹ̀wò òun náà ni oore ọ̀fẹ́ ìfifúnni. Oore ọ̀fẹ́ ìfifúnni. Ẹ̀ka ẹ̀kọ́ tí a ń gbé yẹ̀wò ní ìlànà ìfifúnni. Lónìí, kókó ẹ̀kọ́ tí a ń yẹ̀wò òun náà ni fífi fún Ọlọ́run tàbí fífi ọrẹ fún Ọlọ́run. Fífi ọrẹ fún Ọlọ́run. À ń wò nípa fífi ọrẹ fún Ọlọ́run. Ibi táwọn máa wò táwọn sì máa kà lónìí òun náà ni Kọ́ríńtì kejì orí 9 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Màmá wa, ẹ bá wa kà á. Nítorí nípa ti ìpínfúnni àwọn ènìyàn mímọ́, kò ní pé mo ń kọ̀wé sí yín ju bẹ́ẹ̀ lọ, nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín, èyí tí mo fi yangàn fún àwọn ará Makedonia nítorí yín pé Hákáì ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti rú ọ̀pọ̀lọpọ̀ sókè. Ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kí ó má ṣe já sí asán ní ti ọ̀ràn yìí, pé gẹ́gẹ́ bí mo ti wí, kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀. Bí àwọn ènìyàn ará Makedonia bá mi wá tí wọ́n sì bá yín ní àìmúra tẹ́lẹ̀, kí ojú kí ó má ṣe tì wá ní ti ìgbẹ́kẹ̀lé yìí. Nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn ọkùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá, kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí ẹ ti ṣe ìlérí tẹ́lẹ̀, kí a lè ṣe èyí náà sílẹ̀, kí ó lè já sí bí ohun ẹ̀bùn, kí ó má sì ṣe dàbí ojú kòkòrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíún ni yóò ká, ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ náà ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu, kì í ṣe àfẹkùn ṣe tàbí aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà tí gbogbo lè máa pọ̀ sí nínú iṣẹ́ rere gbogbo. Ẹ jẹ́ ká dánu dúró níbí yìí. A ó máa kà á síwájú nígbà tí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Èròǹgbà fún ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò ní wákàtí yìí òun náà ni láti fi hàn pé owó dídá ní àkókò ìsìn ó jẹ́ àṣẹ Ọlọ́run. Owó dídá lákòókò ìsìn tàbí fífi ọrẹ sílẹ̀ lákòókò ìsìn ó jẹ́ àṣẹ Ọlọ́run. Bákan náà, láti ṣe ìkọ́ni pé dídá owó tàbí fífi ọrẹ jẹ́ iṣẹ́
bíbu ọlá fún Ọlọ́run, ó jẹ́ iṣẹ́ bíbu ọlá tàbí ìṣe bíbu ọlá fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìfáàrà fún ẹ̀kọ́ yìí, àṣẹ Olúwa olùfúnni ní ohun rere gbogbo ni wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ farahàn níwájú òun ní ọwọ́ òfo. A lè fìdí èyí múlẹ̀ nínú ìwé Deuteronomy orí 16 ẹsẹ̀ 16 sí 17. Ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ńlá ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pe ara wọn ní ọmọ Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà òun ni wọ́n jẹ ẹ̀bi àìmú ọrẹ wá fún Ọlọ́run. Eléyìí ò yọ olùṣọ́-àgùntàn sílẹ̀. Àwọn tó pera wọn lọ́mọ Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ̀bi tó jẹ́ pé wọ́n kì í mú ohunkóhun bí ọrẹ wá fún Ọlọ́run, pàápàá ní àkókò ìjọsìn. Ó ṣe pàtàkì kí a kíyèsí irú ọrẹ tí à ń fi fún Ọlọ́run àti bí a ṣe ń fi fún un, nítorí ọrẹ wa ó ń sọ bí ọkàn wa ti rí, bóyá à ń bu ọlá fún Ọlọ́run tàbí bí bẹ́ẹ̀ kọ́. Àwọn ìbéèrè bíi mélòó kan wà níwájú wa lónìí tí ẹ̀yin bàbá wa àti màmá wa tẹ́ ó máa bá wa gbé yẹ̀wò láti tan ìmọ́lẹ̀ sí ẹ̀kọ́ tó wà níwájú wa ní àkókò yìí. Àwọn ìbéèrè wọ̀nyí yóò sì máa fi yé wa ipò tí Ọlọ́run dúró sí, ìrètí Ọlọ́run àti ohun tí Bíbélì gbé kalẹ̀ síwájú wa nípa fífi ọrẹ fún Ọlọ́run. Bàbá wa, ẹ̀yin ni ẹ ó kọ́kọ́ bá wa dáhùn ìbéèrè ọ̀kan lára ìbéèrè tó wà níwájú. Ìbéèrè àkọ́kọ́, ní èrò tiyín ẹ ṣàlàyé ní kíkún tàbí ní kúkúrú ọrẹ tí à ń dá ní àkókò ìsìn tàbí ìpéjọ níwájú Ọlọ́run, báwo ni ó ṣe rí sí ẹ̀yin? Tá bá wo ìwé Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 20 abala tó kẹ́yìn rẹ̀ sí ẹsẹ̀ 22 sọ wípé kò sí ẹnìkan tí yóò farahàn níwájú mi lọ́wọ́ òfo. Ijọ́ 6 ni kí ìwọ kí ó ṣe iṣẹ́, ṣùgbọ́n ní ijọ́ 7 ni kí ìwọ kí ó sinmi. Ní ìgbà ìfúrúgbìn àti ní ìgbà ìkórè ni kí ìwọ kí ó sì sinmi. Ó sì máa kíyèsí àjọ ọ̀sẹ̀, àkọ́so èso àlìkámà àti àjọ ìkórè ní òpin ọdún. Tá bá wo ibi tí a kà yìí, ó ń fi wá wípé ọjọ́ 6 ní ká fi ṣiṣẹ́, níjọ́ 7 ká wá síwájú Ọlọ́run láti wá sìn nínú àkókò ìsinmi. Tá bá sì ń wọ̀, a kò gbọdọ̀ wá ní owó òfo. Tá bá mọ̀ lákòókò ìgbà yẹn, a rí pé ọ̀gbẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn, sóhun tí wọ́n ní gẹ́gẹ́ bí ohun ọ̀gbìn tàbí ẹran tí wọ́n sì náà máa ń mú wá síwájú Ọlọ́run láti wá fi jọ́sìn. Ẹni tó lẹ́ran á mú ẹran wá, ẹni tó léwúrẹ́ á méwúrẹ́ wá, ẹni tó ní ọsàn, àgbàdo, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ohun tó jọjú òun ni wọ́n mú wá. So àṣẹ ni, ó sì ṣe pàtàkì fún wa wípé nígbàkigbà tá bá wá síwájú Ọlọ́run, a ò gbọdọ̀ ṣánwọ́ wá. A gbọdọ̀ wá, pàápàá jùlọ àkókò àyè, àwa ò tàbí àyíbá ń ṣẹran, ṣùgbọ́n owó tá a bá ní ká ti pinnu ọkàn wa gẹ́gẹ́ bí ibi tá a kà, bí kálukú ti pinnu ohun tí yóò mú wá, kì í ṣe àfipá ṣe, kì í ṣe àgbọdọ̀ má ṣe. So jẹ́ dandan pé a gbọdọ̀ mú ọrẹ tó jọjú wá sílé Ọlọ́run láti wá jọ́sìn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Àṣẹ Ọlọ́run ni, ìlànà Ọlọ́run ni, ẹnikẹ́ni ò gbọdọ̀ wá síwájú Ọlọ́run lọ́wọ́ òfo. Bí a ti ń jọ́sìn lọ́jọ́ ìsinmi tàbí láàrin ọ̀sẹ̀, Ọlọ́run ń retí pé ká mú nínú ìbùkún tó ti fún wa ká sì fi fún Ọlọ́run. Màmá wa, ta ló yẹ kó dá ọrẹ ní àkókò ìsìn? Ìbéèrè wa kejì nìyẹn, ta ló yẹ kó dá ọrẹ lákòókò ìsìn? Ìbéèrè tó ṣe pàtàkì tó yẹ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tẹ̀ ń wò wá nílé ká ṣàkíyèsí ní ìbéèrè tí wọ́n béèrè yìí. Orú ọrẹ wo là ń mú wá sílé Ọlọ́run, àbí ẹni tó yẹ kó san ọrẹ fún Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń wò wípé alówó àní fẹ́ mú owó tó sanra. Ẹlòmíì bóyá torí ebi kò lówó ju kékeré lọ, ṣùgbọ́n kékeré náà ni ó máa lọ yọ ńbẹ̀ fún Ọlọ́run. Ká rántí opó yẹn, jẹ́ ká wo ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ 2 gangan ni mo fẹ́ ká wò, tàbí ká wò láti ẹsẹ̀ 1. Nígbà tí ó sì gbé ojú sókè, ó rí àwọn ọlọ́rọ̀ ń fi ẹ̀bùn wọn sínú àpótí ìṣúra,
ó sì rí tálákà opó kan pẹ̀lú, ó sọ owó idẹ wẹ́wẹ́ méjì síbẹ̀, gbogbo ohun tí opó yẹn ní ló fi sínú àpò ìṣúra nínú ìjọsìn. So àwa náà tá a bá ń lọ sínú ilé Ọlọ́run, ó yẹ ká mú owó tó jọ ojú, owó tó ṣe wò ká fi lọ́wọ́. Then kì í ṣe pé àwọn tó ní owó nìkan ló yẹ kó máa dá ọrẹ, àti tálákà àti ẹni tó ní àtẹni tí ò ní ló yẹ kó dá ọrẹ nílé Ọlọ́run, kò yọ ẹnikẹ́ni sílẹ̀. ẹ ṣe mọ̀mọ́ wa ní inú ìwé Lúùkù tí màmá kà fún wa, ọlọ́rọ̀ wà ń bẹ̀, ó fi ọrẹ tiẹ̀ lélẹ̀. Bẹ́ẹ̀ ni. Opó yẹn náà tó wà ń bẹ̀, ó fi tiẹ̀ náà sílẹ̀. tálákà ni opó yẹn, òun náà kò sanwó wá sí iwájú Ọlọ́run. So opó ó lè fi sílẹ̀, ọlọ́rọ̀ ó lè fi sílẹ̀, tálákà ó lè fi sílẹ̀. Yẹn ni pé mímú ọrẹ wá síwájú Ọlọ́run kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Kì í ṣe pé kí n sọ pé mi ò ní, torí náà mi ò ní fi fún Ọlọ́run. Kò sẹ́ni tọ́lọ́run ò sí fún, àfẹni tó bá ní tòun ò tó. Lórúkọ Jésù a ní jẹ́ aláìní. Bí a bá nínú ọ̀pọ̀lọpọ̀ àìní wa, Ọlọ́run retí ká sì tún ṣe kí ni o, ká fi fún Ọlọ́run. Bí Jésù bá lè kíyèsí ohun tí obìnrin opó yẹn fi sílẹ̀ nínú tẹ́ḿpìlì, a jẹ́ wípé Ọlọ́run ń wo lúkúlùkù bó ti ń ṣe nípa fífi fún Ọlọ́run. Ìwé Deuteronomy àti kàlẹ́ kan ó sọ pé ká má wá lọ́wọ́ òfo. Bàbá wa, gẹ́gẹ́ bí ìwé Léfítíkù ti kọ sílẹ̀, orí 22 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 20, kí lẹ lè sọ fún wa àlàyé àwọn irú ọrẹ tí à ń retí ká mú wá fún Ọlọ́run ní àkókò ìjọsìn? Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ atọ́kùn. Ẹ jẹ́ àtẹ̀gbọ́n tí Léfítíkù orí 22 ẹsẹ̀ 17. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, kí o sì wí fún wọn pé ẹnikẹ́ni nínú ilé Ísírẹ́lì tàbí nínú àwọn àlejò ní Ísírẹ́lì tí ó bá fẹ́ rú ọrẹ ẹbọ rẹ̀ nítorí ẹ̀jẹ̀ wọn gbogbo àtorí ẹbọ rẹ̀ àtinúwá gbogbo tí wọ́n fẹ́ rú sí Olúwa fún ẹbọ sísun, kí ó lè dáa fún yín, akọ aláìlábùkù ni kí ẹ̀yin kí ó fi rú nínú màlúù tàbí nínú àgùntàn tàbí nínú ewúrẹ́, ṣùgbọ́n ohunkóhun tí ó ní àbùkù ni ẹ̀yin kò gbọdọ̀ mú wá, nítorí pé kì yóò dáa fún yín. Lórúkọ Jésù Kristi á dára fún wa. Àmín. A rí wípé àṣẹ Ọlọ́run pa fún Mósè ní níbẹ̀ yẹn pé tó bá máa mú ẹbọ wá, irú ẹran tó wù kó jẹ́, ó gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù. Ọlọ́run ní kó bá lè dára fún wọn. Ó tó bá mẹ́lẹ̀ tó kì í tó lábùkù wá, ó ní kò ní dára fún wọn. So ó túmọ̀ sí pé irú ẹbọ táwa náà bá máa mú wá tàbí ọrẹ táwa bá máa mú wá, a gbọ́dọ̀ jẹ́ ọrẹ tó jọjú. Kì í ṣe pípẹ́ tá à ń bọ̀ ká ti ṣe 5 naira sápò, ká ti pinnu pé 5 naira ìláṣẹ kí ni làádàá nígbà tí a ní owó lọ́wọ́ lápò. Ẹlòmíì tí ẹ̀ máa wo 1000 á fi pamọ́, a máa wá 5 naira àti 10 naira. Ṣé ìyẹn ló tọ́ sí Ọlọ́run? Ṣùgbọ́n ní pátí ó lè fi 1000 naira, ó lè fi mọ́yàn lórí, ó lè ná 500 naira lórí nǹkan tí ò nídìí. Ṣùgbọ́n tó bá ti dé ilé Ọlọ́run, àwa háwọ́ sí Ọlọ́run, á jẹ́ 5 naira 10 naira. So ọrẹ tó jọjú òun ló ní Ọlọ́run ní ká mú wá fún òun. Ẹ ṣé bàbá wa, ọrẹ tí ò lábùkù, ọrẹ tí ò lábàwọ́n. Ìwé Málákì orí 1 ẹsẹ̀ 7 ni màá ti kà á. Ó ní ẹ̀yin fi àkàrà àìmọ́ rúbọ lórí pẹpẹ mi, ẹ̀yin sì wí pé nípa kí ni àwa ti sọ ọ́ di àìmọ́? Nínú èyí tí ẹ̀yin wí pé tábìlì Olúwa di ohun ẹ̀gàn, bí ẹ̀yin bá sì fi èyí tí ojú rẹ̀ fọ́ rúbọ, ibi akọ́ni èyí ni. Bí ẹ̀yin bá sì fi amúkùn àti ọlọ́kùnrùn rúbọ, ibi akọ́ni èyí ni. Mú un tọ̀ baálẹ̀ rẹ lọ nísinsìnyí, inú rẹ̀ yóò ha dùn sí ọ, tàbí yóò ha kà ọ́ sí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ rí ohun tá a lè fún baálẹ̀, Bẹ́ẹ̀ni. ohun tá a lè fún ọba tí a mú wá fọ́ba àwọn ọba, ohun tá a lè fi lọ ọmọ inú ilé wa. Ẹlòmíràn á mú owó tó ti ya, á sì máa réjọ, òní ó fi ṣe ọrẹ nílé ìjọsìn. Kí ló mú wá fọ́ba àwọn ọba? Ọrẹ aláìlábùkù lọ́lọ́run retí ká fi fún òun. Ohun tá a bá lè fi fún ènìyàn, èyí ṣe tá à ń fi fún Ọlọ́run tó pèsè ohun gbogbo fún wa. Olúwa nínú àánú rẹ̀
yóò dáríjì wá àmín yóò ṣàánú fún wa Àmín. yóò ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa òun là ń wúrú ìwà báyìí ọlọ́run sì ń pe àkíyèsí wa sí lónìí mo gbàdúrà pé àánú ọlọ́run yóò fọ̀n lórí ayé wa. àmín ẹ jẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mama ẹ bá wa wò ó ǹjẹ́ àwọn ìdí kan wà tí ẹ wà tí a kì í fi ọrẹ fún ọlọ́run bó ti yẹ gẹ́gẹ́ bí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àbí gẹ́gẹ́ bí àlùfáà ǹjẹ́ àwọn ìdí kan wà tí kì í jẹ́ ká fi ọrẹ fún ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. mo kí yín kú àtàárọ̀ atọ́kùn àwa ènìyàn a fẹ́ràn ara wa ju ọlọ́run lọ a fẹ́ràn ara wa ju ọlọ́run ẹlẹ́dàá wa a sì rà pa agbọ́n lójú ara wa ni nígbà tẹ́lòmíì bá lówó lọ́wọ́ a fi ọ̀rọ̀ owó ọmọléèwé a fi ṣáájú tìtọ̀ lọ́rùn bùkátà nù lé a fi ṣáájú tìtọ̀ lọ́rùn owó ìmájẹmú lọ ṣọ́ọ̀ṣì mo fẹ́ fi sanwó ọmọléèwé lọ́la àní fọlọ́run ṣàkọ́kọ́ àní fọlọ́run sí àkọ́kọ́ ó sì sọ fún wa pé tòun ni ká ti kọ́kọ́ ṣe tètè kọ́kọ́ ṣe tèmi àwọn ìdí àkọ́kọ́ nìyẹn ìdí kejì ó ní ẹlòmíì á jẹ á mu owó ilé tí mo bá fi sílẹ̀ ṣọ́ọ̀ṣì wo ni mo fẹ́ fi ra ráìsì lọ́la táwọn ọmọléèwé ó jẹ àníyàn ayé àdà kò ní jẹ́ kó lè ráàyè ṣe é àwọn irú nǹkan báyìí òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń ṣe náà fi ń lè sin ọlọ́run bó ṣe tọ́ láti fi ohun tó tọ́ fún ọlọ́run wọn á ti gbé ti ara wọn ṣáájú títí ọlọ́run. ẹ ṣe màmá wa bàbá wa nínú olúwa ǹjẹ́ ní ohunkóhun láti sọ láàrin yẹn ǹjẹ́ àwọn ìdí kan wà yàtọ̀ sí àwọn tá a ti mẹ́nubà tí kì í jẹ́ ká lè fi ọrẹ fún ọlọ́run bó ti tó àti bó ti yẹ. bẹ́ẹ̀ni ó pọ̀ jáǹtì bóyá gẹ́gẹ́ bí àlùfáà. bẹ́ẹ̀ni ó pọ̀ jáǹtì rẹ̀ torí pé nígbà mìíràn gan a ti náwó ìtàn lórí gbogbo bùkátà àdéká tó wálé pé ṣe pé nígbà tó bá bá ń dé ṣọ́ọ̀ṣì ni màá dáwó nígbà tí màá sì dé ṣọ́ọ̀ṣì tí nǹkan kò bá mi dá dé ṣọ́ọ̀ṣì. bàbá ní owó tí ó sì sí ọlọ́run orí mi o owó tí ó sì sí jẹjẹ ni ó lè bá dongari ò lè ṣègbè owó gbà tó wà lápò lẹ́ẹ̀mú jáde kó gbogbo àpò rẹ̀ jáde ó sì sọ òfo ló mú jáde so ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì kan tiẹ̀ mọ̀ọ́mọ̀ àfọwọ́lẹ̀ sílé kò ní mú kúrò lé a ní ṣọ́ọ̀ṣì àánú kú mo wó gbà ìsìn náà máa bẹ̀ sísọ kí nìkan tó fi tọ́ wà kó tó fi kó gbogbo ọwọ́ rẹ̀ jáde òun ní mọ̀ so ìmọ̀tara ẹni nìkan àìmọ̀ ọlọ́run àìnígbàgbọ́ àti gbẹ́kẹ̀lé nínú ọlọ́run pé tí n bá fún yóò fún mi ju iye tí mo fún lọ. ẹ ṣe ẹ ti sọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ àìgbàgbọ́ àìnígbẹ́kẹ̀lé nínú ọlọ́run àìgbẹ́kẹ̀lé ọlọ́run ó ti tàn kí ló tún kù tá a bá rí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run a ó mọ̀ wípé ọlọ́run ju ohun gbogbo lọ àwa dàbí ọmọ kékeré tí ara búrẹ́dì ńlá tá a já kékeré nínú ẹ̀ tá a fi lé lọ́wọ́ tá a ní fún mi jẹ tó ní àsìkò tó fi pamọ́ sẹ́yìn èyí tó tóbi jù ọwọ́ ta ló wà ó wà lọ́wọ́ ẹni tó fi fún un ọlọ́run ló ń fi fún wa òun ló ń pèsè fún wa ṣùgbọ́n nínú kékeré tó fún wa òun náà látún ti yíwọ́ ẹ̀ sẹ́yìn aláàní mú lọ ṣọ́ọ̀ṣì àní fi fólúwa èyí tó wá tóbi jù tó wà lọ́wọ́ ọlọ́run nígbà wo la fẹ́ rí gbà ọlọ́run yóò ṣàánú fún wa. Kí n padà sọ́dọ̀ mọ̀mọ́ wa ẹ mẹ́nuba àwọn ìbùkún tó wà nínú fífi fún ọlọ́run bí ìbùkún bá wà nínú ká fi fún ọlọ́run pàápàá ní àkókò ìjọsìn tí ìbùkún bá wà ẹ bá wa mẹ́nuba díẹ̀ nínú. mo fẹ́ mú wa lọ gbogbo àwa tá à ń gbọ́ wa nínú ilé mo fẹ́ mú wa lọ sínú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹ jẹ́ ká wo ìyẹn ibi kíkà tí a lò lónìí. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 6 ó ní ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhún pé ó ní yóò ká ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ púpọ̀ náà ló máa ká. ìwé òwe orí 11 ẹsẹ̀ 14 àti 15 náà tó sọ ó ní ẹnìkan wà tí ń túká síbẹ̀ ó ní sí ni ẹnìkan wà tí ń háwọ́ ju bí ó ti yẹ lọ ó ní ṣùgbọ́n síbẹ̀ kìkì àìní ni. ẹsẹ̀ 25 ní ọkàn ìṣoore ni a ó mú sanra tá a bá ń fi fún ọlọ́run ọkàn wa sanra ayé wa àgbáyé gbádùn so ìbùkún wà nù kéèyàn máa fi fún ọlọ́run so ìbùkún àkọ́kọ́ ni wípé a máa ní bá a ṣe ń fún ni làwa náà máa ní
òwe Yorùbá kan tiẹ̀ máa ń sọ wípé òkè lọ́wọ́ afúnni máa ń gbé bẹ́ẹ̀ ni. ọwọ́ ẹni tó ń háwọ́ ìsàlẹ̀ lọ́wọ́ ẹ̀ máa wà. So ìbùkún wà ń bẹ̀ wàá máa ní sí wàá ní ànító wàá ní àníṣẹ́kù tó bá ti ń fẹ̀yàn ẹlòmíràn tó máa fún wọn náà padà tó bá ti ń fún èèyàn mo rántí àbúrò mi kan tó bá ti January báyìí ló ti máa ṣẹ́ owó tuntun sínú báàgì ẹ̀ ní báàgì kan tó máa ń gbé pamọ́ ibẹ̀ ló máa ṣẹ́ owó sí owó yẹn ló máa ń dá nínú chọ́ọ̀chì òun kì í dá owó tó ya kì í dá owó tó dọ̀tí ọrẹ tí ò lábùkù yẹn ló máa ń dá tiẹ̀ so tá a bá ń fi fún Ọlọ́run àǹfààní ẹ̀ pọ̀ ó pọ̀ tá a lè fẹnu kà tán níbí ẹ ṣe ràn wá lọ́wọ́. àkókò wa ti ń kó wa ní pàpamọ́ra ohun tó ṣe pàtàkì jù òun náà ni ká mọ̀ wípé àṣẹ Ọlọ́run ni fífi fún Ọlọ́run nígbà tá a bá sì mọ̀ ká pinnu láti ṣe ìfẹ́ Ọlọ́run èrè pọ̀ nínú ká fi fún Ọlọ́run ewu sì wà nínú ká má fi fún Ọlọ́run ẹni tó ń háwọ́ màmá wa ti sọ fún wa wípé kíkà ẹni ní ọ tó o bá rò wípé nígbà tó o bá wowọ́ mọ́ eléyìí tó o níyẹn tó o fi fún Ọlọ́run tó o fi fún ènìyàn nígbà yẹn ni ó máa pọ̀ sí kò lè pọ̀ sí o àìní nígbẹ̀yìn ẹni tí kò lè fi fún Ọlọ́run torí náà a nílò láti yẹ ayé wa wò ká wo ibi tá a ti ń bọ̀ ibi tá a dé ibi tá a ń lọ ká wá wò ó ṣó ti dára fún mi bí ọkàn mi ti ń fẹ́ tó bá kù díẹ̀ káàtó kí ló fà á Ọlọ́run pe àkíyèsí wa sí ìfifúnni lábẹ́ ẹ̀kọ́ wọ̀nyí pàápàá ohun tá à ń fi fún Ọlọ́run nílé ìjọsìn ní àkókò ìjọsìn níwájú Ọlọ́run bí a bá lè ronú lọ sí bí yìí tá a sì lè ṣe àtúnṣe ojú rere Ọlọ́run àánú Ọlọ́run ìbùkún Ọlọ́run á sì wá warí bí a ti ń gbé ìgbé ayé tó wù Ọlọ́run ní ìkóríta yìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ kí n tó lọ sínú ọ̀rọ̀ ìparí ó lè ṣeé ṣe ká ní ìbéèrè nílé tí a fẹ́ fi ṣọwọ́ sí wa nọ́mbà tẹ́ ẹ lè pè wá sí tàbí tẹ́ ẹ lè fi ìbéèrè yín ṣọwọ́ òun náà ni 0 1 4 7 1 7 7 081 47 19 47 33 màá tún pè é lẹ́ẹ̀kan sí 08 1 47 19 47 33 ní ìparí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn ni ó jẹ́ wípé ìjọ ni wọ́n rí wọn ò rí Ọlọ́run ara ewu tó wà ní ìgbà ìkẹyìn ayé nìyí ìjọ ni ọ̀pọ̀lọpọ̀ rí wọn ò rí Ọlọ́run torí náà wọn ò rí ìdí láti fi fún Ọlọ́run nítorí náà torí pé wọn ò rí Ọlọ́run èyí ló ṣe àlàyé ìwà àìbójúmu wọn sí fífi fún Ọlọ́run wọn ní kí ni mo ṣe fẹ́ fi adúrú eléyìí fún ìjọ kí ní àkókò ìsìn wọn ò rí Ọlọ́run ọ̀pọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ọpẹ́ ni fún Ọlọ́run wípé Ọlọ́run kò dúró de ọrẹ wa láti wà láàyè bí bẹ́ẹ̀ kọ́ kí ni ìbá ṣẹlẹ̀ kí ni ìbá jẹ́ ipò ìlera àti ipò ìṣúná Ọlọ́run tó bá jẹ́ pé ọrẹ wa lọ́lọ́run gbẹ́kẹ̀lé tó fi ń jẹun tàbí tó fi ń so gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run fífi fún Ọlọ́run ní fífún Ọlọ́run ní ọrẹ tó dára ó wà fún ire olúkúlùkù wa ó wà fún àǹfààní wa ní ojoojúmọ́ ni Ọlọ́run ń ṣe ohun ńlá fún ẹnìkọ̀ọ̀kan wa àti fún orílẹ̀-èdè bákan náà bí Ọlọ́run ti ń ṣe wá lóore yìí bẹ́ẹ̀ náà ló yẹ kí olúkúlùkù wa ká máa dá padà fún Ọlọ́run ká máa fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run pàápàá ó yẹ kí àwa onígbàgbọ́ ká máa kíyèsí ìfẹ́ àánú àti ìpèsè Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa kí a sì máa làkàkà láti máa bu ọlá fún Ọlọ́run nípa ọrẹ wa èyí lọ́lọ́run ń béèrè fún ó ní ọlá mi àdà bí mo bá ṣe bàbá nítorí náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ Ọlọ́run ń retí ká wá síwájú rẹ̀ pẹ̀lú ọrẹ ní gbogbo àkókò ìjọsìn ká fi fún Ọlọ́run tọkàntọkàn yóò sì dára fún ọkàn wa ìbùkún Ọlọ́run yóò sì wá sórí ayé wa mo gbà ládùúrà bí a ti ń ṣe èyí Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn olúkúlùkù wa lọ́wọ́ ẹ ṣe àkọ́sórí ìwé Deuteronomy orí 16 màmá wa ẹ bá wa kà á ó sì ká tẹ̀lé yín ní kíákíá.
ẹsẹ̀ ìkẹtàdínlógún kí olúkúlùkù kí olúkúlùkù kí ó mú ọrẹ wá kí ó mú ọrẹ wá bí agbára rẹ̀ ti tó bí agbára rẹ̀ ti tó gẹ́gẹ́ bí ìbùkún olúwa ọlọ́run gẹ́gẹ́ bí ìbùkún olúwa ọlọ́run tí ó fi fún un. tí ó fi fún un. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí a ti mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró ẹ jẹ́ ká gbọ́ràn sí àṣẹ ọlọ́run olúwa yóò ràn wá lọ́wọ́. Bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ yín o fún ọ̀rọ̀ yín tí ẹ ti gbé ka iwájú wa lónìí orí ọ̀fẹ́ láti gbọ́ àti láti ṣe é ẹ wá yọ̀ǹda ẹ̀ fún wa o jẹ́ kí ayé wa kó wù yín orí ọ̀fẹ́ ìgbọràn sí ìfifúnni pàápàá bí a ti ń jọ́sìn níwájú rẹ ẹ wá fi fún ẹnì kọ̀ọ̀kan wa o ìbùkún tó wà nínú rẹ̀ má jẹ́ ó fò wá rò èyí àti ọ̀pọ̀ mìíràn la béèrè fún nípasẹ̀ Jésù Kristi olúwa wa.